ضاحكا من قولها تبسم ضاحكا من قولها وقال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين وإن يريدوا أن يقتلوك فإن حسبك هو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم حسبك الله ومن اتبعك من المؤمنين إنه بسليمان وإنه بسم الله الرحمن الرحيم أنت يا صديق يا مستندي يا مستندي إنني يوم لهنت مقصدي أصبح هيدي للهلاء يا سيدي يا سيدي وتصاحدني أنا ألواتدي وطدي قوامي سكين ترى ما بلا به أنك يا مسكين شيء طلبه أنت يا مسكين شيء طلبه يا أبا بكر يا أبا بكر يا أبا بكر عليك سكتي عليك الثقة لا تدعني للهداي هروتي إنه يوم يسعدونه لي سيهم عمل المرب نفسني إن تجيب عني أعانكم الله إن تجيب عني إلى ممن هرم اسمك مما ترم علمي ناره هاربي أسهات الهمامي أعانكم الله ويهالي إن لم تكونوا نهامي كبر رجالا إنهم في سورة وهناك لقوم هم لسورة أنسي بالغ دعوتي غير واني كما هي قدوتي مصطفى ياسين يكون وصلي أعانكم الله أحمد الفاسي تجاني أبالي فابك الله بفيدتنا بالفيدة وغزالي صاحب حجتنا فافتحوا لي بابا افتحوا الباب فافتحوا لي بابا فهدوا بكم لأسيرا في لقد إياكم أزكي اللهم إلهي بالرضا نار يا مسكين شيء مردادا اللهم إلهي بالرضا نار يا مسكين شيء مردادا شاهد ما سرمدا للنبي هاشمي أحمدا لله أعانكم الله
وسلام على عبادهم الذين اصطفى الله خير لأما يشركون. وقل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير لأما يشركون. ربي أوصني أن اذكرني متك الذي أنعمت علي وعلى والدي وأني أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. ربي أوصني أن يذكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. قالوا الحمد لله الذي أقبل عنا الحسنى إن ربنا لغفور شكور. وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور. أرني مدى على صديقي وعاكم الله وارجني مخرج عن صديقه وجعلني من لدنك سلطانا نصيرا. وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. أعانكم الله. àfọ̀jọ̀gbọ́n ní wí bẹ́ẹ̀. Àlẹ́lù dájí wàlúùsọ̀tù ní àmọ́. Wàlẹ́ àrífù nàládàlí jẹ́lílì kí àmọ́. Àlẹ́lù dájí. Kọ́wákùn. Àfà ní òrùrù. Wàlúùsọ̀tù ní àmọ́. Òrùrù òkùnkùn bírí. Bírí wálé òsòtò ní àmú. Ẹlẹ́sẹ̀ wá sùn. Ẹni tó yẹ kó lajúlẹ̀ kó túbà ń tó ṣe lọ́sàn-án òun wá sùn àmọ́ o. Wọ́n lè rí fún aládàáni jẹ́lílé kí àmọ́. Wàlá àrífúnà ládàlí jẹ́lílé kí àmọ́. Ìpele mẹ́ta ni. Ọ̀tọ̀ ni Hábídù, ọ̀tọ̀ ni Hárífù, ọ̀tọ̀ wá ni Wásílù. Tí a bá jẹ́ Ábìdí, olùsílọ́hun ni wọ́n ń pè bẹ́ẹ̀ tó wá sin Ọlọ́run. Hárífù, olùmọ̀ Ọlọ́run ọba ni wọ́n ń pè bẹ́ẹ̀, àlìwásílù lẹ́ni délé. Àmọ́ kọ̀ọ̀kọ́ jẹ́ Hábìdí ni kò tó wá di Hárífù. Bọ́ ọba di Hárífù ló tó wá di Wásílù. Mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ni Gàzálì sọ pé òun gbé láti ibi màkàmà wìláyà. Ó ní àlùwàlíyù tó wá jẹ́ Hábìdí tó wá jẹ́ Hárífù tó wá jẹ́ Wásílù. Ó ní hadraki min kibritil hamari. La ilaha illallah. Gàzálì lọ wọ́n ju Kìbìrútùl Àmárì lọ. Ẹni wá sí ń pè Kìbìrútùl Àmárì òun ni Mẹ́kúrì pupa. Sọ ọgọ́rùn bá fẹ́ kóyàn sóko dààmú náà lóhun wá ká ní tí ó wà kúnnù. Àwọn tí wọ́n á jẹ́ àrífí àfa àwọn sọ bẹ́ẹ̀ yí pé àdáhàrí fúnà. Ládàlí jẹ̀lílì kí á mọ́. Àwọn àrífí yìí ládàlí jẹ̀lílì kí á mọ́. Àwọn wá dìde lọ́dọ̀ ọba tí
ọba tó tóbi ju gbogbo tí fi tóbi lọ wọ́n wá dúró wọ́n wá ń bẹ̀. yatiluna ayatil dawadumu. wọ́n ń pe ọlọ́run kí ni wọ́n fi ń pe ọlọ́run yatiluna. ayatil huda. Al-Qur'ani ni wọ́n ń kà ayatul huda. gbogbo àwọn àfáà tí wọ́n pàṣẹ tí wọ́n ṣe bóni ṣe rí bẹ́ẹ̀ látòrí Usman bin Fodiye. Radiyallahu ta'ala anhu. ó fi dọ́dọ̀ bàbá wa Ṣẹ́kì Hálímì. Radiyallahu ta'ala anhu. ṣéwù. kò séyìí tí kò sọ Al-Qur'ani dojú àmì nínú ẹ̀ bí wọ́n ṣe gbà lọ́dọ̀ àwọn ẹniwájú Ìmáàmù Málíkì la gbọ́ bẹ́ẹ̀ ipe máa ń ṣe Al-Qur'ani tó bá di ní Ramadana Al-Qur'ani méjì ni ó ṣe áké kan láàárọ̀ àparí ẹ̀ mọ́wọ́ rọ̀lẹ́ tó bá di lóru bá ti kí ìṣá ìta tó bẹ̀rẹ̀ kan àparí ẹ̀ sáàrì wọ́n ní bí Málíkì ṣe ń kéenu kì í ṣọ̀fẹ́ Ọlọ́run ọba olóore ọ̀fẹ́ àṣìṣọ́ ọ̀rọ̀ ní aládìpẹ̀lẹ̀ ẹ̀san ni èyí tó bá rò pọ̀ jọ̀fẹ́ fún ọ̀hún ọgbàgbé ni padà sẹ́yìn ó rí pé àwọn kan ni wọ́n kú fún wọ̀nyí àwọn kan wọ́n gbàwẹ̀ torí kí wọ́n lè rí ẹnu sí gbogbo wọn ni wọ́n ṣiṣẹ́ wọ́n ṣe Al-Qur'ani yìí ni wọ́n mú ní ìbádà omi inú wọn kalma musarrafa omi inú wọn dalilul irat omi inú wọn tún mọ́ kọ́ ọlọ́run mi ó ní tí wọ́n fi ń pe ọlọ́run tí mo wí ni pé yatiluna. ayatil huda wadumu dèjì wà mí ní àkọ́dí tẹ̀fídó síjàm. wọn kà lásán bí wọ́n ṣe ń ka òun lomi sì ń dà lójú wọn pẹ̀rẹ̀ 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 pẹ̀rẹ̀. yasibiruna suwata andigiri. àbáni láyásbìwúnà sọ ọmọ tí wò lè ní sùúrù tó lè má mọ́ra nítorí lè má mú mọ́ra ń bẹ̀ òun ní tẹ́bi bá ń pọ́ ò lè má mú mọ́ra tí o bá sówó lọ́wọ́ rẹ ò lè má mú mọ́ra bára ẹ bá ń wárìrì láti súnmọ́ bí ò lè má mú mọ́ra ó lè yọ ọ̀kan wọn tó ń sọ yìí. yasibiruna suwata andigiri. ó ní wọn ò lè ṣe sùúrù sùwẹ̀ átà tẹ̀sígìr àsùwáyà wọn ò lè ṣe sùúrù ìṣẹ́jú kan andigiri. wọn ò lè ṣe sùúrù a minute wọn ò lè ṣe ansikiri yìí láti fi rántí ọlọ́run kí wọ́n ti ẹ̀fìgbà kan jákò lára ọlọ́run kọ ọ̀rọ̀ wọn lọ́rùn wọ́n jọ wà pẹ̀lú ọlọ́run ni wọ́n sì jọ wà pẹ̀lú kí wọ́n máa pe ọlọ́run ní gbogbo ìgbà ní tí a bá pè títí nínú ọkàn á jáde lórí àwọn tí wọn ò ní mọ̀ nínú àwọn bàbá wa àgbà nílọrin bàbá Ṣẹ́kì Mímásà Radiyallahu ta'ala anhu. rahimahullah ọjà bọ́rọ̀ bí bàbá bá jókòó àrí láàlálálá wọ́n ti ṣe títí ẹ̀mí ti dákọ̀ ẹ̀ títí àwọn ò lè ṣe sùúrù mọ́ wọn ò lè ṣe sùúrù pa pé kí wọ́n máa dárúkọ ọlọ́run ansikiri yìí iṣẹ́ yìí làwọn bàbá yìí ṣe irú àwọn bàbá wo là wá ń wí àwọn àwo ni Habidu àwọn àwo ni Harifu àwọn àwo ni Wasim àwọn epo ẹ̀dá tí wọ́n délé yìí lẹ̀ ni. ọ̀rọ̀ tèmi ò ní pọ̀ lálẹ́ yìí ìtí ò ní jọ́ pọ̀ nìyí pé àfọ̀ ní kíma lọ́hùn òun fi nǹkan kan kọ́ wa ó ní Nasiratun fàbùtì sàmàtún fasalamu. ó ní fakalamu fàbọ̀ ìdùn. wàlíkọ́ Nasiratun wabtisamatun wasalamu wakalamu wa maw'idun wàlíkọ́. ó ní tí a bá pè ọ́ Nasiratun. ó ní Nasiratun wọ́n wá dá òjò àwọn tá à ń sọ yìí ó ní wò wọ́n wò ó báyìí. Nasiratun. ó ní wò èyí àkọ́kọ́ wo nǹkan ni ó wò sùn pé kí lọ́jọ́ bí kankan jama. wàá wò sùn pé kí ni sábàbí ẹ̀
Fábùtì wàá sáàmà. wò sùn pébo ló dé wàá wò sùn pébo ní lọ nasiratun. Nasiratun fábùtì sáàmà tún wàsálàmù. ọba wo títí torí pé ọjọ́ tiẹ̀ ọjọ́ ń tọ́ ń fẹ́ fábùtì sáàmà tún Ibùtì sáàmà ó ní tún. wá sí eyín tòkè yẹn wá sí pẹ́ ibùtì sáàmà tún Ibùtì wàá rẹ̀ ní sáàmà músẹ́ tún. tẹ́rin náà ní pọ̀ fasalamu Wàsálàmù. wàá wá sálámà pé how are you. Fakalamu famoidun walikọ. wọ́n ní fakalamu wọ́n wá sọ̀rọ̀ níwọ̀n bá famọ́ ìdún wọ́n wá kọ́ àdéhùn Walikọ. fálùkọ́ kó tó akànjọ́ pàdé. àwọn ní ẹlẹ́kọ̀ọ́ ọlọ́kọ́ wa báyìí Kọ̀wá kò mọ̀ àbá lọ. àtọ̀hún sì ti fi kọ́ ìdà lé wa lọ́wọ́ pé òsíkà Òsìkà bí násìmí ní gàlámì bí gámsátì. Ìkúntàlì mú ti ṣẹ̀fìkì mú tí. Ìkúntàlì mú sí ṣẹ̀fìkì mú tí. Sábàbálì gàlámì wà kìtà wàlìkẹ́fà wàlìkàm wàlìmàkàn jẹ́mi. والكيف والكم والمكان جميعا. ó ní òsíkà أزيك في نسب الكلام بخمسة. ó ní gbogbo wọn sọ̀rọ̀ sọ láyé tí wọ́n bá pèpè wá sọ̀rọ̀ ó ní nǹkan márùn-ún yìí ni òun mú dání lòun fẹ́ sọ fún ọ òun ó sì jọ sílé orin yìí fún ọ kí ni. إن كنت للموت شفيك موتيا لا تكفلا سبب الكلام wà wá kíta o. ووكده. ó ní látàkì fílà sábàbà kọlám nítorí pilẹ̀ ọ̀rọ̀ gbọ́dọ̀ fọ́nufọ́ra ń parẹ́. ووكده. àsìkò wo ni ẹ sọ̀rọ̀ ohun mọ́gbàgbé ẹ̀. والكيف báwo lọ̀rọ̀ náà ṣe lọ gbà. والكم àwọn mélòó wọn wà ń bẹ̀ ǹjọ́ tẹ́ ẹ sọ̀rọ̀. والمكان جميعا. والكيف والكم والمكان جميعا. káyífà kámú makana jamiya ayé wo lọ̀rọ̀ ti wáyé. sábàbà kàlám. أعانكم الله. àwọn bàbá wa fadilatu sheikh alifa tajudeen ọlọ́ngbọ́ wọ́n ń ṣe mọ́lúdì anabi lábẹ́ àsíá sheikh abdulkadiri tọ́ríkà kadiriya ẹ̀wà sábàbínú àwọn ni wọ́n pè wá. àwọn pè wá ووكده. lákòókò tá à ń sọ̀rọ̀ yìí. والكيف báwo lọ̀rọ̀ náà lọ gbangba débẹ̀ والكم àwọn mélòó láàfà tó wà ń jòkó. والمكان جميعا. والكيف والكم والمكان جميعا. makana jamiya. àwọn ń tọrọ mọ́rọ̀ yóò níjọ́rọ̀ mi ọ́ pọ̀ àti pé ń gbà tọ́lọ́wọ́ ọ̀ràn mi lẹ́rù ọmọ ìyá mi àtúntò náà afọwọ́ àṣẹ abdulrahim gbogbo abdul ibrahim البدف alugbodofi ọ ti ṣe wá sí. àmọ́ àfọwọ́ ní ọ̀jọ̀gbọ́n làwọn sọ pé yásíkọ̀ rìjálù. يشكو الرجال ويشكو آخرون به ويزيد الله أقواما بأقوامه. يزيد الله أقواما بأقوامه. yásíkọ̀ rìjálù. يشكو الرجال ويشكو آخرون بهم. gbólóhùn wá sí mi ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọnù látara àyà kan lára ànábì. الله عليه وسلم. gbàtọ́ àpé mọ́lúdì ànábì là ń ṣe. الله عليه وسلم. àyà náà ni ọlọ́run bá ń sọ̀rọ̀ ànábì wa Muhammad. الله عليه وسلم. kò wá dá ànábì dára rẹ̀
ó ní mo ránṣẹ́ lóòótọ́ ìwọlé lérí oko àmọ́ àwọn nǹkan ni wọ́n bọ jíṣẹ́ àwọn nǹkan ni wọ́n ràn ọ́ lọ́wọ́ àwọn nǹkan ni wọ́n gbà fún ọ àwọn nǹkan ni wọ́n tẹ̀lé ọ Al-Qur'ani wa wí ma la mu'minin ya walladina amanu. Ya ayyuhalladina amanu. Ọlọ́run fẹ́ fi sọ̀rọ̀ àwọn tí wọ́n tẹ̀lé ànábì wa Muhammad tó yẹ kí wọ́n gbà fún ànábì wa Muhammad tá à ń ṣe àjọ̀dún ẹ̀ lónìí tọ́já sí pé tí ò bá sí tànábì ni kò sí nǹkan kan. A rí lọ́dọ̀ ọ̀kan nínú ọ̀rọ̀ lọ́dọ̀ Hanasu kọ́. Anasu ọmọ Malik. Radiyallahu ta'ala anhu. Kọ́kọ́ bá mi lọ sọ́dọ̀ Ali karamallahu wajhahu. Sayyidina Ali. Ani Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu. Qultu ya Rasulallahi mimma khuliqta mimma khuliqta. Sayyidina Ali karamallahu wajhahu. Karamallahu wajhahu. Ọlọ́mbà ayọ́nu sáàlì. Wọ́n ní Sayyidina Ali ló bí ànábì léèrè. Ìbéèrè tí Sayyidina Ali bí ànábì ni pé ó lóun fẹ́ mọ̀. Mimma khuliqta. Ali súnmọ́ ànábì. A sì máa bá ànábì sọ̀rọ̀. A béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ànábì a sì máa sọ fàlì torí ànábì ló fàlì ní ìjásà yìí pé Ana madinatul ilmi waliyun babuha. Òun ni Madina ìlúmi tí a bá ní ìlú mà ànábì lóhùn ni. Waliyun Bàbá sẹ́yìn náà ní lẹ́nu babuha. ọ̀nà rẹ̀. Àlínà lọ́wọ́ ni ọ̀rọ̀ yìí ni wọ́n bi ànábì lóore pé. Ya Rasulallahi mimma khuliqta. Ya Rasulallahi mimma khuliqta. Ó ní ya Rasulallahi. Mimma khuliqta. Ali ń bí ànábì ó ní mímá ò lékítà ó ní ẹ dákun sàmọ́ fẹ́ ẹ mọ bí wọ́n ti dá yín. Wọ́n ti dáre ànábì gan-an. Wa qala sallallahu alayhi wa sallam lamma awha ilayya rabbi ma awha ilayya rabbi ma awha. Ànábì ní ìgbà tó lọ́wọ́ bá tí fi nǹkan mà ní tó fi mèmí ànábì tó bá mi sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ọ̀rọ̀ tí bá ní sọ ránṣẹ́ tí ń rán ní sáwọn ẹni ẹ̀. Wa qultu ya rabbi Òun wá sọ fọ́lọ́ òun nídìí ọlọ́run ọba. mimma khalaqtani. Òun ànábì lòun bí ọlọ́run léèrè yìí pé ibo gan ló ti dá mi. Wa qala ta'ala ba'izzati wa jalali lawla kama khalaqtu ardi wala samai. Ọlọ́run ọba sọ̀rọ̀. Ànábì bí ọlọ́run bẹ́ẹ̀ yìí pé nbo ló ti dá mi. Ọlọ́run wá ń sọ yìí pé. Ba'izzati wa jalali. Wọ́n wà ìsàtì ẹ rí i pé mo sọ ń jò ní. Wọ́n ní gbogbo ibi tẹ́ ẹ bá ti rí tọ́lọ̀ ń bá ti búra ẹ fura sí i. Mélòó ni wàá tọ́lọ̀ ń búra fún wa? Ìbúra tó búra ni bí ọba búra tí ń dín tó lóun ó ṣe bí ọba ṣe ta ni ó mú. Àmọ́ tí ó bá mọ́nà ohun tó fi búra tó bá fi lo wáwùl kásàm ìjọ míì alolam. La uqsimu bi yawmil qiyamati. La uqsimu bi yawmil qiyamati. Láàmù ló ló ń bẹ̀ ń. Wọ́n fẹ́ ká mà pọ́jọ́ gbẹ̀dẹ̀ àìkí á má kìí sáré yóò dé. La uqsimu bi hadha al-baladi wa anta hilun bi hadha al-balad. Láàmù náà ló tún ló ń bẹ̀ ń. Wọ́n fẹ́ kí àmọ́ ó fi ìbúra yẹn búra láti fànábì lọ́kàn balẹ̀ pé èé sọ máa lè wọ́n ń pè ọlọ́mọ àlè nínú mọ́kàlẹ́ sọ máa lè. Bẹ́ẹ̀ nígbà tó búra pé wàdúà. Wal-layli idha saja.
ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ولسوف يؤتيك ربك فترضى. ọkùnrin afa nabi Muhammad sallallahu alayhi wa sallam. kò sẹ́ni tí kéde ipò bẹ́ẹ̀ ipò èèyàn dé agbami ayéjọ́ mi tó wò pé tí mo sì wà lórí ọ̀nà èyí tó ọmọ bíra rẹ pé sírò náà mo sì wà ìdààmú bẹ́ẹ̀ ń fi ànábì báyìí odò yẹn ń fì á òun lọ́jọ́ kọ́lọ́ wọn wá gbé búra wá ó sì jẹ́ kọ́lọ́ wọn fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó wá fún un ní ìjásatul mutlaqah mẹ́ta ìsì ní mẹ́ta ọlọ́run wá fún ànábì tí ń jẹ́ gbà téèyàn ń da okùn bò yàn tó jẹ́ pé gbogbo ẹ̀dá kó lè gba mẹ́tẹ̀ẹ̀ta tí èkó láyé wàlíì mi ń bẹ kò gbàjẹ́ ọ̀kan lọ omi ìgbà méjì ẹsẹ̀ mi bọ́wájú ọgbà mẹ́ta ìjásatul mutlaqah tí ń jẹ́ ẹ̀sìn nítọ́lọ́ fún ànábì ọlọ́run búra fún ànábì pé wà dúà wà lè ìsàsàjá ọlọ́run ó fi ìgbà tí òru bá fẹ́ kásẹ̀ ńlẹ̀ tó fẹ́ dọ̀sán ọlọ́run fi búra. wal-layli idha saja. ó sì gbà tí ọ̀sán kásẹ̀ ńlẹ̀ tí ń dòru ọlọ́run fi búra ọlọ́run wò pé méjèèjì àṣẹ tó lágbára ni ọlọ́run fi búra. ma waddaka rabbuka wa ma qala. ọlọ́run àdájú pa nábì ọlọ́run ní ìní pọ́ọ́tì. ma waddaka rabbuka wa ma qala. ọlọ́run rẹ ò ní pọ́ọ́tì kò sì ní bínú sí ọ ọlọ́run rẹ ò ní dọ́ dára rẹ kìí ṣe gbogbo èèyàn lọ́lọ́run sọ bẹ́ẹ̀ fún pé ní dọ́ dára rẹ ó dé ní. wal-akhiratu khayrun laka minal ula. ẹlẹ́ẹ̀kejì ọlọ́run jọ yà nẹ́bì yìí pé ọlá rẹ ó dàjò ní rẹ ló di méjì. walasawfa yu'tika rabbuka fatarda. ọlọ́run tó yà nẹ́bì pé ọ̀fẹ́ ya bí bá ń rí bẹ́ẹ̀ lónìí ọ̀fẹ́ ya tẹ̀mí ọlọ́run wà ṣe tí ó yọ wà nẹ́bì nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí ọlọ́run fi hàn ìbúra ni mo ti lọ irú ìbúra bẹ́ẹ̀ lọ́lọ́run wá ń búra fún ànẹ́bì pé mo ti mo tó wọ́n wà ìsẹ́tì ọlọ́run tẹ̀sí mo ṣe tó. lọ́lá gàmá kàlákìtù àrídì wàlá sàmáyé. ọlọ́run wá wà ìsẹ́tì bẹ́ẹ̀mi ọlọ́run ṣe tó ná ọlá mi wájà láàmì àti gbígbàngbà mi. lọ́la makala kìtò àrídì wàlá sàmáyé. ọlọ́run bí ọba sí kiri ànábì ìní dá sàmà sí ní dálẹ̀ lọ́láka man kàlákìtò àrídì wàlá sàmáyé. sámò ní wáyé ilẹ̀ òsì ní wáyé. kulitu ya rab. ànábì ní kò tó mi mo tún wá bí ilé rẹ̀ mọ́ ní wọ ọlọ́run ọba ìbò ló ti dá mi. Qala ta'ala ba'izzati wa jalali laulaka ma khalaqtu jannati wala nari. bí ọba jọlá rẹ sẹ ìtì ń jẹ́ àlìjáná àti iná ìní dá. Qultu ya rabbi mimma khalaqtani. ànábì mo tún sọ fọlọ́run pé àníṣe ìbò ló ti dá mi. Qala ta'ala ya Muhammadu sallallahu alayhi wa sallam. nazaritu ila safai bayadi nuri alladhi galakituhu bi kundirati wa mutadatu bi hikmati. ọlọ́run ní ọ̀fẹ́ gbọ́ ẹ wàá sọ bí mo ṣe dọ́ngbà wọn. ọba ṣiṣẹ́ ọba adẹ́dàdẹ́dà ọba rọ̀ǹkan lọ́lọ́run ní tí wàá rọ̀ǹkan bọ̀ ọjọ́ ti pẹ́ àmáyàtọ̀ ń bẹ lára dídá nábì Muhammad sallallahu alayhi wa sallam. àti gbogbo ntọ́dá látẹ̀rẹ́ ànábì Adam téèyàn bá fẹ́ wo béèyàn ṣe ẹ́fìsì pé ẹni yìí tóbi àbí ò tóbi àwọn scientists àwọn làwọn oníkéwù ń pè ní falasifa wọ́n ní ká wòye sí agbègbè mẹ́ta àmọ́ bó ṣe wé sí. Jani bi khaliki. wọ́n ní ẹ wòye sí jánibùlẹ̀ àkìlí. ẹ wòye sẹ́rí àlàákàyè rẹ̀ pé báwo ni làákàyè rẹ̀ ṣe mú sí. Wa jani bi khuluqi. báwo ni eré àdídá báwo ni wọ́n ṣe dá báwo ni dídá rẹ̀ ṣe ẹ́fìsì. Wa jani bi khaliki. báwo ẹ wá wòye sẹ́rí àìwà
alihulki ẹ wòye sí ìwà ìjọmọlúàbí ẹ wọ́n látara mẹ́tẹ̀ẹ̀ta àwọn ló ti gbé dájọ́ pé ta lèèyàn janibul akili sẹ́ni tí làákàyè rẹ̀ máa ń fẹ́ẹ̀lì ni àbí tí làákàyè ẹ̀ wà lójú ọ̀nà àfọ ọ̀jọ̀gbọ́n ọ̀kan náà àfọ Bùnúwàrídì a máa kọrin ọgbọ́n akọrin làákàyè òun ló ní ìtẹ̀kílà àfàtẹ́kíwálà yìí máa yàrá tí kọlìbàmùrìhí ilà wàsán lẹ́sàmà yàkítà òtòrúkọ bàtà ìnàmà máa yàtẹ̀kílọ̀ àlìbàtà. èmi wọn fẹ́ lò ń bẹ́ẹ̀ àfáàní náà ni wọ́n ń bòní bọ̀ ọ wá bòní débi pé wàjìrò lẹ́ amúra. wàjúrí lè amúrata ìkọ́ńtà bàtà kébà yẹsẹ̀ á pèlèjọ́nù ní mani akọ́lù kébà yẹsẹ̀ á pèlèjọ́nù ní mani akọ́lù. ó ní ìjúrí kọ́múrata. ó ní ìwọ ìjìrò lẹ́ amúrata ìkọ́ńtà bàtà. sára tí nìyẹn. fàtà. ó ní nkúntà tọ́ba yẹn pọ̀ ọmọ la bí ní ọmọ tí wọ́n bí tó tún rẹ̀ bí ọ̀tọ̀ ní ma wàládù ọ̀tọ̀ ní tíṣà ma wàládù ní màmá wàládù làwọn bàbá yìí ọmọ tí wọ́n bínú tó tún rẹ̀ bí làwọn bàbá tí apẹ́tì tí àjòkótì àwọn wọ́n bí wọn. Wọ́n lè táàkà bíbí pé mọ̀ mí ni èmi lọ́mọ àlífọ́ ọlọ́ngbọ̀. Nígbà wọn bí wọn tán wọ́n tún wá túnra àwọn bí. Ní màmá wàládù. Ẹni wọ́n bá bí tó bá túnra ẹ̀ bí bẹ́ẹ̀. Wọ́n máa jáṣẹ́ kúbọ̀ àwọn ẹni rẹ̀ bí àwọn bàbá wa. Gbogbo tí bá ń jẹ́ran àfáǹdá. Wọ́n ajá ṣe kúbọ̀ àwọn ẹni rẹ̀ ní abátákà pé àfáàndé ni ọlọ́run ní ọlọ́run gbà fún àwa wọn bí àwọn tó wá fi kalẹ̀ ní tó bá tún rẹ̀ bí bẹ́ẹ̀ wọ́n ajá ṣe kúbọ̀ àwọn ẹni rẹ̀ ní mà wàládù ọwọ́ akú bí sà wàládù ọmọ tó kó ti létà arúgbó ọmọ wa yóò kó ti lé àsìkò tà. Ilé ọ̀wá di àhòrò yanyan àwa di àkímọ̀ ó sì ní rí wọn kínú léènì mọ́. Àyíkó ti létà tí bàbá yóò kó ti létà lọ jẹ́ kí ibi yìí ọjọ́ ó rí gbogbo àwọn anábì ọlọ́run ẹkún tí wọ́n sun jù láyé òun lẹ́kún ẹ̀yìn ẹkún tí wọ́n sun jù láyé ẹkún ẹ̀yìn ni ọlọ́run báwo lẹ́yìn yóò ṣe rí báwo lẹ́yìn yìí ṣe fẹ́ rí báwo lẹ́yìn ṣe fẹ́ rí bọ́ bá wo àwọn ìdílé kọ̀ọ̀kan for example nílọrin tó o bá ń gbọ́ àfáǹdá bàbá sẹ́hùn dẹ́sẹ̀láti rahimahullah bàbá nìkú ó kú bàbá àlífà tọ́gbà fọdíyàsẹ́ Ibrahim bàbá nìkú níjọ́ àwọn ń bẹ ní bàbá anakibul asrafu ń bẹ sẹ́hùn dẹ́sẹ̀ Abdullahi Salati rahmatullahi alayhi wọ́n rólé ní ìjọmọ̀ àfáà gangan inú ọmọ tó rólé àfáà sẹ́hùn sásìlì sambo rahimahullah ọ̀hún náà gbà nígbà àwọn eléyìí tọrọ ní wọ́n yáwọ kún wọn lọ́dọ̀ Ọlọ́run àlífà tó níran gbà fọdílàṣẹ Abdulkadiri òun rólé báwọn ṣe ń rólé lọ́ọ̀nì tí wọ́n ń bẹ nínú ilé táwọn mú adira bàbá dání bẹ́ẹ̀ wọ́n ní àwọn ọmọ tí wọ́n dà síta inú àwọn ọmọ tí ń bẹ ń ta làwọn gbọdọ̀ fù inú àwọn tí ń bẹ ń ta làwọn amirul jais inú àwọn tí ń bẹ ń ta ni nakibule asrafu tòní àwọn ní màmá wàládù ní màmá wàládù àmàkìtà má wàládù yóò kógun bá bẹ́ẹ̀ ta kò wá sí tí ń bí sàmá wàládù wọ́n ní tẹ́símà olùjà àjà ata wàlà tọ́ra tààna agbófinfo ní máa dún ní a bá ti ń yí lọ ní ìsìn ariwo rò ní jágbánu tábì dé títì gbọ́dọ̀ àmẹ́ yìí bá lómi nú. wọ́n máa ṣe sí i ní. yóò máa ṣe bí a bá ń tì báyìí òun ló tún máa fì bí a bá ń tì á sì tún máa fì ẹrù ń bẹ nínú ẹ̀
ní 1979 kọ̀ wá kún. ṣé Ádámù wá sí Ìlọrin Bí Allah ta'ala anhu. wọ́n wá wá mọ̀lúdì nílé ọba ṣé Ádámù wá ń ṣe wáàsí wọ́n wá bọ̀rọ̀ ọdún náà ni wọ́n lò yí pé nàwa ìbún dárò àdàbátìní fàyín àmà yọ àìsùn lẹ́bíbù mama rabusu valana imu illa wali fi manasibu kọ́ni sokoto huluwa wazukutu mura kazaka solebata durubu. Kazaka solebata durubu. ọdún ni ní sẹ́wọ́n Ádámù lo gbólóhùn yẹn ní ilé ọba wáàsí tí wọ́n wá ṣe ń jọ́nà tí wọ́n á fi kọ́ gbogbo ọmọ kéékèèké lẹ́kọ̀ọ́ òun lọ́rọ̀ mahari. wọ́n ní alwaliyu waliyu aw anabiyu nabiyu walaw kana sabiyan. Allah Allah. kéde pé yẹn á dàgbà gbé wàlíì ni àbọ̀ dàgbà jẹ́ ànábì níjọ́ wọn ti bí náà ni bí wọn bá wọn níjọ́ wọn bá ti bí ọmọ màálù ló ti jẹ́ kí ni. ó ti jọ ọmọ ewúrẹ́ lọ. òní tá à ń pé tí àwọn bàbá wa àlífọlọ́ngbọ yìí òní kọ́ níjọ́ wọn ti bí wọn náà wọn ti bí nǹkan mọ́ wọn la. Allah lọ́jẹ́ kò ní orí báyìí bí ọba síbẹ̀ kò ní rí bẹ́ẹ̀. bàásí Ádámù wọn fi ń kó àjọ náà yìí pé wọ́n ní màá rí àwọn fẹ́ sọ ìyàtọ̀ ọjọ́ erí àtìmọ̀ èèyàn lọ́jọ́ erí kódò lè lọ́jọ́ erí nǹkan mọ̀mọ́ kankan èèyàn ó sì kéré ńjọ́ mi ànímọ̀ àmọ́ bí màá ń ṣe lè wo tó ìmọ̀ wọn ọba àga láti lẹ̀kọ́ kan sánmà tí ọba ti bọ̀wọ́ ọjọ́ erí ó sì pẹ́rìsì. Allahu akbar. torí Ọlọ́run ni ọba àgbàlagbà tí àmọye ọdún tí ń bẹ òun lọ́wọ́ alẹ́gbẹ́ àgbà ẹni bá wù ní wá bí wàá fún fọ́ọ̀mù rẹ̀ pé wọ́n náà wá wọ ẹgbẹ́ wa torí ẹni tó lòun mọ̀ nǹkan ẹ̀mí gúngùn tó kọ́ ọ̀yàn ẹni ọkọ ń bẹ láyé òun sì ti kú. Allahu akbar. ibẹ̀ òun ló ti mọ̀ wípé Ọlọ́run lọ́ba àgbàlagbà wọ́n wá ń sọ̀rọ̀ màhárí pé àáfàá ni màhárí àgbàfáàsì ni ó sì máa kéwú á dá lójú ibi kéwú dá lójú sí ọwọ́ àwòwájú ọwọ́ ẹ̀yìn ọwọ́ tó ń wò sí kò sí ti ègún ni owó agun lówó ìmọ̀ agun ní mímọ̀ ìjẹ́ àfọ agun yẹn ń jọ mi ọwọ́ agun màárì òun á sọ pé wà á ní. wà á kuntu akhira zamanihi láti bímọ lamtẹ́sítẹ́tì wọlé àwa ìlú. ọ̀rọ̀ rẹ̀ tó sọnù. wà á ní wà á kuntu. wà á ní kuntu akhira zamanihi láti bímọ lamtẹ́sítẹ́tì wọlé àwa ìlú. màárì ní tọ́ba tẹ̀ já sí pé ìgbẹ̀yìn ayé ni òun màárì lòun bá dé ó ní táwọn ará wájú òun mú wá. òun mú wá. màárì wá kọrin òun lẹ̀ kò sí réèyàn sàlẹ̀ǹjì ẹ̀. bàbá tí Ádámù lọ́jọ́ ti wá lọ màárì tó lọ́rọ̀ ti gbàgbé ọ̀rọ̀ ló le jù. wọ́n sọ fún ọ pé sọ báyìí ó láwa kọ́. bẹ́ẹ̀ mi ẹ̀ bá gùn bẹ́ẹ̀ni ẹ bá gùn wọ́n ní ẹ sọ báyìí ní nbò la sọ yìí hùn. ọjọ́ tí wàá lọ ọmọ tí wọn èbí yẹ ǹjẹ́ ọmọ àárí sọ̀rọ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ bí yẹ lọ́lé ọkọ ọ̀sàbí àmọ́ wọn bímọ òun náà wàá kẹ́kọ̀ọ́ gboyè ọwọ́ akẹ́kọ̀ọ́ débi yẹn á kéwú dé lọ́wọ́ akàn ẹsẹ̀ kan orin nì lọ́wọ́ ní ẹ dákun àáfàá tó lórin yìí ìjẹ́ wọn ń bẹ àbótikú wọ́n ní ń bẹ olóhùn fẹ́ rí kí ló dé olóhùn ní ìbéèrè. Maharis ti dàgbà kẹ̀kẹ́ wọn fi ń tì í wọ́n ní màá rí wa lọ́jọ́ náà wọ́n tọ̀ àbátó lọ fẹ́ rí ní bọ̀ òun wọ́n lọ́wọ́ adọ́dọ̀ máa sàlámù aleykum àmàrí ni wà aleykum salam kò rí náà rí mọ́ àmọ́lọ́ wọn sì ń kan fáwọn ẹni ẹ̀ kì í gbà lákàyè wọn tọ́ ọ bá ti dàgbà tọ́ yọwọ́kọ́wọ́ ọ̀sẹ̀ ọlọ́run nù.
tora àdéhùn rẹ̀ ni pé súnmọ́ radadna wa asfala safilina illa alladhina amanu. ilá tó fi sí un sálíbù ní tó bá dàgbà tó yọwọ́ kọ́wọ́. àdánwò nù. àdánwò ni ọlọ́wọ́ ọgbà làákàyè màhárí. ọlọ́run sọ àmì. ọwọ́ ní oní báyìí báyìí màhárí ní naam olóhùn ló ń kọ́ ọ ní naam olóhùn fẹ́ béèrè ó ní tẹ́ ẹ sọ ní pé mo ti àwọn aṣíwájú òmu wa nǹkan kan ló ń tọrọ màhárí kọ́ sọ nǹkan náà ó ní uruful jaiya alifu ba ta sa ó ní 29 ní alifábẹ́ẹ̀tì ti Lárúbáwá ó ní tó nǹkan tọrọ lọ́dọ̀ yìí gbogbo àwọn àfa eri 29 náà wọ́n ti fi ilẹ̀ yìí fún ẹ sábà ń fọ ẹ ọ̀kan kún kó pé 30. wa kulli lazi yarju khilafa lazi manda tasawadile okura gera hafaka ankadi. ó ní ẹyọ kan ní wọn kà nídìí kẹ́ ẹ fi kún tí Ádámù ní màárí wá wòkè báyìí títí ó tún wọlé. ogun bọ kí la pè ẹyọ kan ní tọmọ yìí béèrè. bóyá kó pe ní àbí gbẹgbẹ. káka la pè ní àbí àkọ mọ tó lé ẹyọ aráàfin kan ọlọ́ràfin kan náà lòun nídìí tí Ádámù ní kò rí wọ́n ní màárí wá ní ọmọ yìí ọpọlọ rẹ̀ mú pípọ̀ àmọ́ tó wọ́n sọ fún ọ ní pẹ́ẹ́mì rẹ̀ ò ní gùn. Allahu akbar. ó kó kùnbúlà bò. tí Ádámù ní ẹ̀mí ọmọ náà ó sì gùn. ní 1979 yẹn wọ́n ń sọ fáwọn ọmọ kéwúnjọ náà lílé ọba ní pé gbogbo nǹkan tí a fi lé yín lẹ́nu yìí tẹ́ǹkà tẹ́ǹsẹ̀nu belebele ẹ bá yájú sáà àgbàlagbà mi yóò ní gùn o gbogbo ọmọ èké tí bá yájú ságbẹ̀ mi rò lè gùn. Allahu akbar. òun ni ẹ̀kọ́ tí mo fẹ́ lónìí yẹn ni pé téèyàn bá pé ọ̀rọ̀ Ànábì ní ń bá lọ àwò làákàyè wá wò dídá kìlí wájà níbo kálíkì wájà níbo kòlókì. wá wò wá àwọn ọ̀jọ̀gbọ́n wa ní wọn ò mẹ́tẹ̀ẹ̀ta yìí lára Ànábì sallallahu alayhi wa sallam. wọ́n wá wo eré àlàákàyè Ànábì ọlọ́run wá dá làákàyè ẹlòmíì dá àmọ́ fúnra rẹ̀ ní ń ba làákàyè ẹ̀jẹ̀ nípa àmúkúmu àti ń pa ìlòkulò. ní bónú wàrídí wá ń sọ yìí pé. wájú rí ilẹ̀ kàmúrọ̀tà igun dábàtà. ó ní jìnnà sọ́tí mímu igun dábàtà. ọba jọmọlá bí ọmọ tí wọ́n bí tó tún rẹ̀ bí o. bíbá yà sí ya bíjú ní mani àkọlé bẹ́ẹ̀. bíbá yà sí ya bíjú ní mani àkọlé. kẹfà yẹ sí a. mani àkọlé ẹni tí làákà yẹ pé kẹfà yẹ sí àfìlìjù náà ni báwo ló ti fẹ́ máa dẹ mọ́nú wèrè tí ọmọ astaga làákà yẹ dẹ̀ pé ohun tó bá tẹ́lẹ̀ nìkan tí ìrìn rẹ̀ balance mà pé lẹ́yìn làákà yẹ sọ nùnú ẹni làákà yìí bá wá pé fún bẹ́ẹ̀ tí dídá rẹ̀ kí tó sì níwà ni wọ́n ń pè léèyàn dídá nẹ́bì lọ́lọ́run wá fẹ́ sọ ìgbà tá nẹ́bì wá ń bi ọlọ́run wípé àníbáwo ló ṣe dá mi ọlọ́run nígbà mo ṣe tá mo fẹ́ dán ọmọ dáadáa mà lóòótọ́ àmọ́ náà tí mo gbà dáadáa mà mo rán ìyànṣẹ́ ni mo rán àṣàṣìlù mo ránṣẹ́ tí ń jáṣe ìtaání òun mo ní ó bu yẹ̀pẹ̀ òun ló mọ́ òun ló ṣe gbogbo wàhálẹ̀ gbogbo tí wọ́n pè sí òun ló pè èmi wá rádà pẹ̀lú àṣẹ mi dẹ̀dá ó sì dẹ̀dá. tá a bá wo dídá tí mo dá dọ́mọ̀ gan kò tó rí ànábì ọlọ́run nígbà mo ṣe tá tí mo fẹ́ dáre ànábì. nasari tó ilé sọfà ìbàyàdínú rí. èwo ni ọ̀mọ́lẹ̀ nù mọ́lẹ̀ ọlọ́run èwo la lè fi jọ̀mọ́lẹ̀ tiwa yìí nínú gbogbo mọ́lẹ̀ tọ́lọ́run bá ní èwo ló ṣe déédéé ojú wa ọlọ́run ní àmọ́gbà mo ṣe mo fẹ́ dáwọ́ èmi ọlọ́run wá tún wọn nàgà báyìí mo wò pé bí aṣọ téèyàn fi kọ́ tó wà ní kọ́ńbọ́ọ̀dù wípé èwo ló tuntun jù ní aṣọ yìí pẹ̀lú òde tí mo fẹ́ lọ yìí ọlọ́run níbẹ̀ ni mo wá wo mo wò sùn mo wo àwọn àmọ́lẹ̀ mi. ilé sọfà ìbàyàdínú rí alẹ́dí gàlákìtù bí kùndìrọ̀tì. mo wá wo èyí tó já sí yí pé ó fi wá mọ́lẹ̀ jù nínú mọ́lẹ̀ mi
tọ́já sí pé ìmọ́lẹ̀ yìí èmi mo sì dá fúnra mi. وابتدأت بحكمتي. ẹnì kan ọba mi gbé kalẹ̀ pẹ̀lú làákàyè mi náà ni mo fi pìpìà rẹ̀. وأضبطه تشريفا إلى صمتي. أضبطه ọlá nígbà mo dá mọ́lẹ̀ náà تشريفا tán إلى صمتي. mo wá dá mọ́lẹ̀ náà padà sínú ara mi. nínú mo dá o èmi mo dá o ńgbà mo dá tán pé kí ni o fẹ́ fi ọ ṣe ọ̀dà máa bọ̀ wá padà sínú ara mi bí kò ọmọ wa gbé bẹ́ẹ̀. فاستخرجت منه جزءا. ọlọ́run ní nínú mọ́lẹ̀ ni mo wá mú ègìgé kan jáde nínú mọ́lẹ̀ ni gba mo ṣe tán mo fẹ́ dá ọ. وقسمته ثلاثة أقسام. ọlọ́run mo wá pín mọ́lẹ̀ yẹn mo pín sí mẹ́ta. وخلقتك وأهل بيتك من القسم الأول. ọlọ́run ní nínú àkọ́kọ́ ìpínpín àkọ́kọ́ ni mo wá dẹ́ mo dára nábì. وأهل بيتك mo dá àwọn aráalé rẹ. من القسم الأول. nínú pínpín ẹlẹ́kejì ni mo dá àwọn aráalé rẹ ànábì. وخلقت أصحابك وأزواجك من القسم الثاني. mo wá dá àwọn sàábèrè ànábì àtàwọn ìyàwó rẹ mo dá wọn nù mọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kẹta. وخلقت من أحبك من القسم الثالث. ọlọ́run ní mọ̀nà àbàkà gbogbo ẹni tó bá fẹ́ràn rẹ ànábì. sallallahu alayhi wa àwọn tí sallam. wọ́n fẹ́ràn rẹ ànábì tí wọ́n Sallallahu wá alayhi gbà wa fún ọ. sallam. ọlọ́run níjọ́ náà mo ti dá wọn látara àmọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin. الثالث. ní mọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kẹta bẹ́ẹ̀ mo ti dá wọn. وإذا كان يوم القيامة رددت النور إلى نوري. àdìjọ́ ìgbéra kíámà mo wá pa ìmọ́lẹ̀ yìí láṣẹ màá ní kó padà sára àmọ́lẹ̀ tí mo ti yọ nínú ìmọ́lẹ̀ ara mi. وأدخلتك وأهل بيتك وأصحابك ومن أحبك جنتي برحمتي. ọlọ́ni àtúnyẹ ànábì àtàwọn aráalé rẹ àtàwọn ìyàwó rẹ àtàwọn sàábè rẹ ọlọ́ni wàá fi wọnú àlìjẹ́nnà pẹ̀lú kẹ́mi. ìyẹn fi hàn yí pé dídá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ọ ẹ fi ju gbogbo dídá ntọ́lọ́wọ́n bá dá lọ. dídá ànábì wa Muhammad yìí sallallahu alayhi wa tó wá sallam. tóbi bó ṣe tó yìí ànábì ọ̀hún lọ́lọ́run wá ń sọ yí pé gbogbo àwọn tó bá gbà fún wọnàsọ̀rúhù. والذين اتبعوه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون. ànábì lọ́lọ́run ọba ni wọ́n ń sọ yí pé òun ni mo gbé kalẹ̀ òun ni nubtatul faridani àwọn tó bá wá jáde náà mùmíní tí wọ́n wá tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ونصروه tí wọ́n ràn án lọ́wọ́ ó di méjì وزروه wọ́n sì kún واتبعوا النور الذي أنزل معه. ìmọ́lẹ̀ tá a sọ kalẹ̀ fún wọ́n tẹ̀lé ìmọ́lẹ̀ náà. ọlọ́run ní àwọn wọ̀nyí ọ̀kẹ́ àìmọye wọn àwọn ni wọ́n jèrè èyí ni mo wá fẹ́ sopọ̀ májòkó tòní. ibi mo ti fẹ́ sọ papọ̀ májòkó tòní ni yí pé al-ulama warasatul anbiya àwọn àfáà ni wọ́n á jogún àwọn ànábì ọlọ́run ọba. ìran àfáà wa pín sí mẹ́ta gẹ́gẹ́ bọ́lá ọba fúnra rẹ̀ bó ṣe pín wọn ọlọ́run ọba ló pín àwọn àfáà bẹ́ẹ̀ awrasna al-kitaba alladhina istafayna min ibadina faminhum zalimun li nafsihi minhum muqtasidun sabiqun bil khayrati bi idhnillahi dhalika huwa al-fadlul kabir. ọlọ́run ọba ló pín àwọn àfáà sí mẹ́ta wọ́n ní awrasna al-kitaba alladhina istafayna min ibadina. àwa ajogun tírà wa nígbà rẹ̀ ànábì bá ti lọ àwa ajogun tírà náà fáwọn àwo istafayna min ibadina àwọn tá a sàlẹ̀ sànú àwọn ẹrú wa. wa minhum zalimun li nafsihi. máa wọ ọlọ́run àwa ń kí alukur'ani ni àwa máa gbọ́. ó ní istafayna min ibadina. min ibadihi
fáwọn tí a sàlẹ́sà nú àwọn ẹrú istifai lọ́lọ́run lò ó ẹ̀sà ló pé o máa wá pín bó ṣe wá pín ẹ̀sà náà. àmì ni ó sọ́ọ̀lì mú ìnàfsì yìí. ọlọ́run nínú àtẹ̀mọ́ àníwọ̀ sàlẹ́sà yìí sọ́ọ̀lì mú ìnàfsì yìí yín wá ń bẹnu wọn tọ́já sí pé alábòsí ni ọ́sàbòsí fèrè ara rẹ̀ ó bora rẹ̀ sí. wàmí ni ó mú kúta sí dùn. ìgbẹ́ nínú wọn tọ́já sí pé kọjára alé bẹ́ẹ̀ ni ọ̀jára òde. wàmí ni ó sábìkún bí ọkọ ìrọ̀ ti bí ìsìnlẹ̀ yìí. ọ̀gá ni wọ́n ń bẹnu ọgbẹ́ sábìkún bí ẹ̀rọ àti bí ní ìsìnlẹ̀ yìí. àwọn sálápá tètè dáadáa ni. àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìlọ́lá lóhun ojoogún tíra fún ìgbà tí ọba sá nẹ́bì mọ́. àsáwọn tí wọ́n fẹ́ gba sẹ́fà nẹ́bì táwọn wá pè wọ́n láwọn àfáànú àwọn ẹni rẹ̀ wọ́n mọ̀ wá lo màkàmà nẹ́bì. àwa ìdásàláàtì. radiyallahu ta'ala anhu. àwọn ń lo màkàmà nẹ́bì wa Muhammad. sallallahu alayhi wa sallam. wọ́n ń lò ní tìmọ̀ wọ́n ń lò ní tìmọ́lẹ̀ gbogbo àfáà kí ọjẹ́ wà líì gbogbo àfáà kọ́ ẹni ọlọ́run bá pè ní. ẹ̀yin á jẹ́ àfáàjọ́ mi tọ́ pé inú sọ́ọ̀lì múlì nọ́ọ̀sì yìí ni ó sì wà. Allah bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ̀yin á jẹ́ àfáàjọ́ mi tọ́já sí pé inú mọ̀kìtẹ́sìlú ni ọ wà. àwọn sáàbì kúbìlà ìrántí àwọn ọlọ́wọ́n jù àwọn làwọn tọ́já sí pé àlìjámẹ́wù. bayna al-ithnayn. nínú al-ithnayn. bàbá sẹ́yìn dásàláàtì radiyallahu ta'ala. ọlọ́run wá gbé àwọn kalẹ̀ lódìdí èèyàn. àwọn wọ́n wà rásà wọ́n jogun makama nẹ́bí wa Muhammad. sallallahu alayhi wa sallam. ìwà jogun makama nẹ́bí bẹ́ẹ̀ bá ti wá dẹ́rù kò yẹn gbogbo àwọn tí bá ń jẹ́ àfáànù sámánì ni àwọn ló tún pín sí mẹ́ta lábẹ́ epo ni. àwọn àkàndá tó yà pé sọ́ọ̀lù múlì nọ́ọ̀sì yìí ọmọ òótọ́ kò sì ní tẹ̀lé. yóò tún máa sọ fún àwọn yẹn pé irọ́ ní pa o. ìjọ sẹ́wù sàlátì ń bẹ láyé àwọn èèyàn àwọn àfáà sọ bẹ́ẹ̀ nílọrin wọ́n sọ bẹ́ẹ̀ ńlẹ̀ Yorùbá pé irọ́ ni ẹ má dáhùn ọkàn rúkọ àlìjẹ̀nù kan ni ẹ má dá lóhùn àwọn sọ́ọ̀lì múlì nọ́ọ̀sì yìí nù. àwọn mòkìtẹ́lì tún ń bẹ láyé àfáà wọn ò pa àwọn òṣètà àfáà wọn ò sì pa wọn sí. mo sì yé jì wọ́n lẹ́sẹ̀ lẹ́yìn. wọ́n ní à ń ṣe tiẹ̀ lójú àfáà bá ti pẹ̀yìn dà nǹkan mi wọ́n rán. àwọn ẹlẹ́ẹ̀kẹta làwọn sábìkún bil khayrati bi idhnillah. àwọn amáṣó àgbàpọ́lọ́hún lọ́rùn ọ. àwọn pé àgbàpé ọlọ́run ọba lọ́rùn ń sẹ́. nínú àwọn àgbàpọ́lọ́hún lọ́rùn ń sẹ́ àtẹ̀lé ọ ni bàbá wa ọlọ́run gbọ́ àgbà wà. Allah rahmatulahi alayhi. bàbá wa ọlọ́run gbọ́ àgbà ni wọ́n wà. àgbà ipe ọlọ́run lọ́rùn ọ níṣẹ́ kódé mi máa ń sọ mo tún máa ń tún sọ. ipe Sehu Nasiru Kabara ẹbí Allahu ta'ala anhu ọlọ́run yọ́nú sí bàbá ọlọ́run gbà fún Sehu Nasiru Kabara Sehu Nasiru Kabara sí àràǹtà. àmọ́ àràǹtà Sehu Nasiru Kabara nígbà tí Sehu Nda ń bẹ láyé Sehu Nasiru Kabara gbà yí pé àfàǹdà ọ̀gá ni. La ilaha illallah. èmi ń sọ báyẹn pé mo lè proof ẹ̀ mo ní fọ́tò èmi tọ́jú gbogbo nǹkan díjọ́ ọ̀tàn ní ìtàn méjì ìtàn tírà kíkọ àti ìtàn ọ̀rọ̀ sísọ mo ní fọ́tò ọjọ́ Sàdáúnà wá Sàdáúnà ni ọ̀rẹ́ Sehu Dásàláàtì wọn ò sì jọ́rẹ̀ lásán ọmọ Sehu Dásàláàtì láàfáà rẹ̀ ni kì í ṣe pọ́ rẹ̀ kí wọ́n jọ ń sọ̀rẹ́ ọmọ Sehu Dásàláàtì ní àfáà rẹ̀ tí Sehu sàfáà fún àwọn Sehu Nasiru Kabara wọ́n kéré wọ́n ń tẹ̀lé Sàdáúnà ni Sehu Nasiru Kabara òun wá gba àfáàǹdá wá fẹ́ nígbà tí wọ́n fẹ́ ṣe fúsárì àfáà wá bọ́ àlìkímbà Sehu Nasiru Kabara gba àlìkímbà àwọn ògbé lọ́wọ́ báyìí mo ní fọ́tò ẹ̀ ní o. àfáàǹdá ẹsẹ̀ àfáà bọ́ wájú nínú àwọn àfáà tọ́lọ̀ ní kẹsẹ̀ àfáà kọ́ wájú àmọ́ wọlé apá wa Yorùbá àmọ́ra nǹkan láre àyèdè ìtàn mọ́lẹ̀ ìtàn àyèdè
àìsí sọ sálísálà wa yóò wá sọnù gbogbo àtọ́ ẹ̀kọ́ wa sẹ́rú lọ́dọ̀ wa àbá tún sọ wa dẹ̀rú ẹlẹ́ẹ̀kejì. iná bàbá sẹ́yìn dá sàláàtì pípìtì tí bàbá pìtì iná àtọ́rí mọ́lẹ̀ bàbá ní bàbá wọlọ́ ń gbọ́ wà àwọn sábì kùbìlà ẹ̀rọ ìyẹn tó mọ̀ ṣó ọlọ́wọ́ bá wọn ṣe àkùn ọ. wọ́n wá wà lórí yí pé àdéhùn tọ́lá wá ṣe fún ànábì wa Muhammad. nígbà ìsàwọn ṣe bàbá sẹ́yìn dá sàláàtì àwọn jẹ́ wárísù wọn jogun màkàmà yẹn àwọn wá bọ́ sẹ́rẹ̀ adíràhùn àwọn ni wọ́n wá lọ́lọ́ wọn sọ pé àwọn tí wọ́n jáde pé. walladina taba'u wa nasaru. tí wọ́n tẹ̀lé nínú àwọn tó tẹ̀lé sẹ́yìn dá sàláàtì tọkàntọkàn ní bàbá ọlọ́run gbọ́ wà. wà nasaru ọlọ́run ni wọn ò tún tẹ̀lé ànábì lẹ́nu wọn ò sì tẹ̀lé lójú nasaru wọn ràn lọ́wọ́. ìtumọ̀ nasaru ni pé àwọn náà dájọ́ sí tí wọ́n ní wọ́n fi kún tí a bá ní ṣéwà alimi nìkan kọ́ dá jihadi ṣe àwọn tí wọ́n sọ fún wọn lọ níjọ́ ní mo ní àkàn máa fapájánú ni àfi ká gba sùúrù gbogbo àwọn tí wọn ò wà fún alimi ìrànjọ́ tó dé tí wọ́n láàkùn ọ ìpín tiwọn ọba tí pínlẹ̀ lọ́lọ́run ìpín tiwọn ní pín fún àwọn ọmọ òun náà bí wọ́n máa ń dàpọ̀ àwọn bígọ́rẹ̀ gbogbo àwọn bàbá wọn ṣiṣẹ́ ni ìpín tiwọn nu ẹgbẹ́ akọ pẹ̀lú tọ́lọ̀ ń ṣe fún wa mọ̀ pókè ni ọ́ àfáà náà sì mọ̀ pé yàn làwọn náà máa gbà fún ọ àwa náà fi lè dá sí náà sọ̀rọ̀ tí wọ́n ràn lọ́wọ́. falladina amanu bihi wasaru wa nasaru wattaba'u nura alladhi unzila ma'ahu. máa wo bí ọlọ́run ti gbé amanu bihi ni o sí gbogbo èèyàn ni tóun náà jẹ́ àfáà kó a tún lè pa àfa lè lórí ọlọ́run sì ní kẹsẹ̀ rẹ̀ ọbọ̀ wájú tèmi lọ ìwọ náà bí rẹ̀ sóò lè ṣe. wọ́n zọrú. ohun táwọn bàbá tó bí àwọn bàbá yìí ṣe nu wọ́n jẹ́ àfa wọ́n wá rí sẹ́wùn dásà láti pé òkè ni wọ́n wá gbà gbọ́. wọ́n zọrú. wọ́n tún wá kún ipò ni wọ́n kún gbà wọ́n gbà gbọ́ tán wọ́n ṣẹ̀ṣẹ̀ tún wá kún ipe akún ọ. wọ́n náà sọ̀rọ̀. lẹ́yìn ìgbà wọn kún tán wà náà sọ̀rọ̀ wọ́n tún wá ràn án ṣe wọ́n tún ràn án lọ́wọ́ pé ìrànlọ́wọ́ ni pé táwọn náà ni wọ́n fi sọ̀pọ́ọ̀tì ẹ̀ wọ́n ta ayé tiwọn fún èèyàn làwọn náà láyè tiwọn fa wọ́n sì ta tiwọn fún yín pé ìwọ lọ ń bẹ àwọn òsì. wattaba'u nura alladhi unzila ma'ahu. ìtọ́bàwù ọlọ́run ni wọ́n tẹ̀lé mọ́lẹ̀ tí mo sọ kalẹ̀ wọ́n ṣagídí lábẹ́ mọ́lẹ̀ ọlọ́run wọ́n tẹ̀lé mọ́lẹ̀ tọ́lọ́run gbélé pé ìmọ́lẹ̀ ni a sì gbà fún mọ́lẹ̀ náà. ulaika humul muflihun. ọlọ́run já ìmọ̀ye wọn humul muflihun. àwọn làwọn tí wọ́n jèrè ọlọ́run ọ̀wá ní sọ pé yẹn jèrè kẹ́ má rí àpẹẹrẹ èrè jíjẹ èrè tá a bàbá àwọn jẹ la wá pétì lónìí. nàtíjà wá sí mi nu ó sì jẹ́ wáàsí fún wa náà pé màyí tí ọba fẹ́ ṣe nítorí njọ́ tí sẹ́wùn dásàlátì tí wọ́n ń lo ayé àwọn àkàn ọ̀gbà wọn ò nígbàgbọ́ sáfà wàzàrú wànàsọ̀rú wọn ràn àfà lọ́wọ́ wattaba'u nura alladhi unzila ma'ahu. àyìn àfà lọ́wọ́ tí wọn ò gba àfà bọ́ tí wọn ò tẹ̀lé mọ́lẹ̀ ọlọ́run látara àfà ni mo sọ pé yẹ́sì kan rí jáàlù. wọ́n yẹ́sì kan dàrú nàbí wọ́n yóò sì dùn lọ́wọ́ akíwá máa bí akíwá mi yóò sì dùn lọ́wọ́ akíwá máa bí akíwá mi. àìgbàfà fàǹjọ́ náà wọ́n sì sórí ibú wọ́n parẹ́ pẹ̀lú tí wọ́n jẹ́ àwọn kan sì sóríire wọ́n sì yè pẹ̀lú tí wọ́n gbé lọ́wọ́ nínú àwọn tó ṣe rere àwọn bàbá tá a jókòó tì í torí àwọn mọ̀ yìí pé àáfàá kì í dún ọlọ́run ọba ní dún ọba tí ó wá ṣe látànádò ní tọ́já sí pé iṣẹ́ ọlọ́run lẹ̀ ń gbéga ọlọ́run ọba lẹ̀ ń kún lọ́wọ́ ọlọ́run ọba lẹ̀ ń ràn lọ́wọ́ ọlọ́run ọba iṣẹ́ ọlọ́run ọba lẹ̀ gbà fún tọ́lọ́run ò sì jọ parẹ́ títí dòní bọ́bá dọ̀là náà ọlọ́run mọ́jọ parẹ́ o. tọ́ba dọ̀là
ọlọ́run má jẹ́ ó parẹ́. Allahumma àmín. àdéhùn ọlọ́run. àdéhùn ọlọ́run. àwọn ànábì ló ṣàdéhùn fún. àwọn ànábì ọlọ́run ló ṣàdéhùn fún. màá ṣe yín lànàbì. máa ṣe yín lànàbì. màá ṣe àwọn ọmọ yín lànàbì. máa ṣe àwọn ọmọ yín lànàbì. ọlọ́run ò ṣàdéhùn bẹ́ẹ̀ fáfá kan. ọlọ́run ò ṣàdéhùn bẹ́ẹ̀ fáfá kan. ìṣọ́lá àfa ọmọ rẹ náà já àfa. ìṣọ́lá àfa ọmọ rẹ ó já àfa. ọmọ rẹ bá ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni. wọ́n rí ogun láyé àwọn mọ̀mú yìí ni ọ̀kan lẹ̀ ń gbọ́ di ayé nìyí kálukú wọ́n mọ̀ dàgbàdo ọlọ́run dàbí ẹnu ayé kálukú wá rún mi wọ́n rún mi kò tí ì rí mi rún tán mo sì ti rún tán. oníwàsí àgbáyé ni sheik buhari ọmọ musa ajikobi wa ó tún ti gbé tuntun jáde lakọlakọ ajá balẹ̀ tabagbata báwo ògúlùtù nà sí à torí owó ló pàkọ́lé eléyìí o. níbi àṣìṣe láyé lónìí ìgbéyàn bá ní buhari o ọ̀ya wèrè wọn kọ́ lọ́n kó wò mí sàn pé lára mi lẹ́tì lówó àlejò buhari kan ẹ̀rí ló lára mi. wọ́n bá ṣe pẹ́ lómi ní ọmọ adámọ̀ àwọn tí ò ké kankan wọ̀nyí tẹ́ ń wí wóró ìtẹ́sàbẹ̀ẹ́rẹ̀ wọ́n bá yẹ pé nìkan wọ́n dájú ẹ̀kọ́ láyé kò sí ní hàn mọ́nú ìlú ẹ̀ èmi nìkan ni wọ́n bá wọn lẹ́kọ̀ọ́ wọn pàdé ìlú mọ́mọ́ wọn lọ́wọ́ ẹ wá ní wọn ní sọ̀rọ̀ sí mi wọ́n bẹ̀ ń bàdàn ẹ̀ sì lọ Ìbàdàn ẹ wá ní wọn ní sọ̀rọ̀ sí mi. nígbà àwọn náà ayé ọmọ fáwọn ìyàwó wọn gbé ọmọ fún wọn léṣe ní lẹ́gẹ̀ẹ́ kí ni ẹ̀ tún wí bẹ́ẹ̀ mi kí ni ẹ̀ tún wí bẹ́ẹ̀ mi ọ̀ àbẹ́ ẹ̀gbẹ́ yín ẹ̀ ti lọ́ọ́ fún ẹ̀wọ̀n ní orí ẹ̀sìn rẹ́kọ̀dù bẹ́ẹ̀ mi náà wọ́n parí. gbogbo àwọn tó ń súngi síná súná sígi tó ń di rìgímà torí àtijọ́ àtimúdọ́tẹ̀ lẹ̀ ó yẹ gbogbo ayé pé torí owó ni o. buhari ọmọ musa ajikobi wà tó ti já kọ̀ǹtẹ́nà rọ̀ nínú audio cd àti vcd tuntun tá a pàkọ́lẹ̀ nítorí owó. marketed by G3 Entertainment Limited a subsidiary of God is Great Global Entertainment Limited number 4 Balogun Street lẹ́gbẹ̀ẹ́ Zenith Bank best cinema agége. bẹ́ẹ̀ náà táwọn kan bá sọ̀rọ̀ sí buhari ẹ̀rọ wádìí ẹ̀ inú tí wọ́n ń ṣe ní buhari fi ṣe wáàsí èmi ò sì bẹ́ẹ̀ nìkan fi ṣe wáàsí tèmi lọ ni bí sì ti máa ṣe é kò ti ń èkú. kọjá àfẹnurò yẹn máa rà ó. bí yàrá wo hayatu abasa sì fi délẹ̀ àwọn àmì àlẹ nǹkan mi màmá níbi tó kàn tí wà nù bí afọ àwa ọ̀tọ̀ ni afọ ọmọ àfa ni tọ́lọ́run sì dá dúró tọ́lọ́run ní orí nǹkan sí látara ọkọ̀ ọlọ́run tí ìsara nǹkan mi látara ọkọ̀ ọlọ́run gbogbo nǹkan àfa àṣà sì lé ní pátá tọ́lọ́run ló fi ṣe iye àfa àṣà sì ló fi ṣe tọ́lọ́run owó àfa àṣà sì lè fi ṣe àtúntún dáwàkà pé ọlọ́run fún mi lówó kí n fi torí pé ìlọ̀ ti máa kì í fẹ́ níyàn bó ló sì bá pàṣẹ ẹ̀dá ò ní gbọ́ ọ̀pọ̀lọpọ̀ sábàbù lónìí tí ń ṣe kọ̀dìríyà ọ̀pọ̀lọpọ̀ àṣàríyà ńlẹ̀ Yorùbá yìí torí tàfà àṣà sì fi jẹ́ kan bẹ́ẹ̀. àfa wa ni mo lọ Abẹ́òkúta zọ́zọ́ out ọlọ́run jẹ́ àárín gbẹ́mí àrùnkàlá o mo sì sọ fún àwọn ọmọ Abẹ́òkúta gbogbo ntẹ bá ní mo gbé mímọ̀ díẹ̀ nu tọ́lọ̀ fi màmí wọn kọ yìí ní kíláàsì mo sì sọ fún wọn níta àwọn bá yí bá ní ẹgbẹ́ jáde níta àwọn bá tiwa ní ìlú òfin yìí. ó ní tí ń jẹ́ àfọ̀ṣẹ gbogbo tí wọ́n ní wọ́n kó wá fún mi ọ̀sáàsì mọ́ àfọ̀ṣẹ ń bẹ lóòótọ́ àmọ́ kò tó la ilaha illallah tábà sáàsì ni wọn pé wọ́n dé àwọn ni wọ́n dé tanazzalu alayhi màláìkà ni tanazzalu alayhi màláìkà kìlọ́mà kìlórí. alla takhafu wa la tahzanu. àwọn màláìkà ọmọ abúlé látàkàfù mọ ṣe tó ṣe lọ kù síbẹ̀rù níbi àyàfà àdìdé ń jẹ́ Al-Qur'ani kó tó kù láyé tẹ́ òkú lè yàn jẹ́ débẹ̀ wọn. al-yakinu billahi ni wal fana'u fillah wat tawakkulu ala Allah òun ni wala tahzanu ẹ má bànújẹ́ màkàmà téèyàn dé téèyàn parí iṣẹ́ sí lọ́lọ́run tètè gbé àfáàdé màkàmà jalaliya màkàmà jamaliya àti màkàmà kamaliya gírì náà yá ni ń gbọ́ dé stéèjì kan àfáàní sọ́sọ́ àwọn òdùn ní ànàkàlà o ọlọ́run dá mi lójú tí n bá sọ fún yín pé mo rí ọlọ́run ǹjẹ́ ní takò mi ò ní takò tẹ́mi náà bá ní mo rí sí ọ̀nà ní takò mi. àwọn àti takora wa bóòní àwa sọ̀rọ̀ ọ̀pọ̀ jáfi yòókù síbẹ̀ Wallahi azim. Allahumma
salli ala Sayyidina Muhammad. Allahumma salli ala Sayyidina Muhammad. bọ́ bá ń gbàwẹ̀ àdúrà ni ó ṣe ọ̀nlọ́sáwí àdúrà ni ó tẹra mọ́ ọmọ gbọ́wàsí àdúrà ni ó tẹra mọ́ ó ń ṣètò ọlọ́run ìwọ bàbá àdúrà ni ó máa ṣe ó ń gbọ́ tọkọ àdúrà ni ó máa ṣe ó ń ṣe tíyàwó rẹ̀ ń bá ń fẹ́ àdúrà ni ó máa ṣe apàdà sí ibú ń tẹ̀lé kálukú ni ọlọ́run wá gbé àwọn àfa àtọmọ yẹ pé mùsíbà ọlọ́run wá gbé wọn dé ẹ bá ti kọ́kọ́ ń wọlé báyìí wọn kọ́ ntẹ bá wá yìí gbèsè ayé yín ó kù sí díẹ̀ ńgbẹ tẹ ẹ bá múra ọlọ́run ní kẹyìí tiwa ńgbà tá a bá fi rí jimá ti ń bọ̀ olódì yẹn wà nínú sàlẹ̀ ẹ wọ sàlẹ̀ kí ló wà ẹ ra màálù ńláńlá tí ike rẹ̀ ń sẹ́ báyìí ẹ wà tọ́jú 250,000 àwa kẹ́ gbé fún o bẹ́ẹ̀ bá gbé dé ẹ̀sà wé mọ́nú aṣọ ẹgbẹ́ kalẹ̀ ń bẹ̀ ni pẹ̀lú àṣì ọlọ́run àwọn tó ní nǹkan wọn wà gbé gbogbo aṣọ káàsá lóòrùn àwọn àgbàlagbà wọn gbé nǹkan wọn bẹ̀ ẹ bá alágbára ọlọ́run ìmọ̀ràn alọ síbá kìí sìn wọn gbẹ àwa ń gbé ní kálọ̀ ń wúrí márùn wa 100 naira ní àwọn sọ pé bàbá yìí rí náà ọmọ kékeré dẹ̀ ní òun náà kọ́kọ́ wùdà pé sọ́wọ́n ti lọ ó dojú ẹ̀ Mazda 929 yìí dandan ni lọ́dún yìí lòun náà bá gbé mọ́tò ẹni ẹlẹ́ni tó ń wá bẹ́ẹ̀ lọ́rin tó dúró tọ́ lọ́hùn wọ́n bá máa bú pẹ̀lú ìbádé tó gbé jíìpù dé ọ̀rẹ́ mi kan lọ́wọ́ ìyẹn pẹ̀lú ọ̀rẹ́ nìkan mọ́ á ní dàníyàn wọ́n ní ẹ dàníyàn wọ́n ní ẹ̀dákun à ń bọ̀ wá ọ̀rọ̀ tá a bá wà èpè ní ọ̀sẹ̀ à á mọ̀ bóyá orí náà lónìí wọ́n á dàní àlàáfíà kò ní dáa fún ọ kò ní sí rire èkó tó wáyé ò ní kéré èkó délé ọ wá sọlẹ̀ ẹ dàníyàn ni ọ wá wò tẹ́bí wọ́n bá kúrọ́ ni wọ́n kọ́kọ́ dún bó ti ní yóò yin bọ́ǹbù ni ó ní ẹ̀fẹ́ rírìn àjò ọ̀rẹ́ mi ní afẹ́ làbíjọ. ìyá rẹ̀ tó fi wá tún tèmi ṣe bí àwọn bá wà rẹ̀ bóyá lọ máa ń sórí rẹ̀. Allahu Akbar ìwà làkọ́lé eléyìí o ìwà ìmọ̀sí ń ta lọ bẹ́ẹ̀ àdìtú ńlọ wararo lórí igbá ìwà lélẹ́yìí látẹnu Haji Dr. Abdulwahid Yusuf Ariyo olórin Islam tó gba Amen Award for Musical Excellence in Nigeria àti Best Traditional Islamic Album 2006 àmì ẹ̀yẹ tí kásẹ̀tì orin ìmọ̀ gbà ẹ̀ tó gbọ́ eléyìí o tuntun ní ìwà. àdánìkan jẹ́ àdánìkan mọ́ wọ́n dánìkan kówó wa dàsápò wọn wọ́n ń dánìkan jẹ ni wọ́n ó sì dánìkan jẹ gbà wọn. ẹ ṣàmìjàmọ́ ìwà behaviour àkọ́túnṣe Alhaji Dr. Abdulwahid Yusuf Ariyo audio cassette audio CD àti PCD ẹ̀ marketed and distributed by G3 Entertainment Limited a subsidiary of God is Great Global Entertainment Limited 4 Balogun Street ìdójúkọ Mountain of Fire Pen Cinema Agege Lagos 8 Iju Road Pen Cinema Agege Lagos àti 16 Western Avenue Ojú Ẹlẹ́gbà Surulere Lagos telephone 018958525 8988250 àti 00371610079 Haji Dr. Abdulwahid Yusuf Ariyo tuntun ti jáde ìwà behaviour ó kọjá bẹ́ẹ̀. ọ̀rẹ́ mi ti ń bọ̀ àlàáfíà lẹ́mi lọ́wọ́. ọ̀rẹ́ mi ti ń bọ̀ àlàáfíà lẹ́mi lọ́wọ́. Ya ayyuhalladhina amanu àdéhùn ọ̀wádọ̀wọ̀ yìí ìgbà àdéhùn bẹ̀ láyé àjọsọ yìí ẹ̀yin tẹ́ wà níjọba ẹ gbàgbé abẹ́musẹ́. Ya ayyuhalladhina amanu lima taquluna ma la taf'aluna. ẹlòmí òrùbọ̀ òun lè di sínú òrùbọ̀ òun lè di kánsẹ́lọ̀ láyé adédèbúlò mọ́ ẹ̀mí mo rí títí mo pàdé kánsẹ́lọ̀ kan kò fẹ́ yọ. lima taquluna ma la taf'aluna kánsẹ́lọ̀ kábùrà má ti wá nàìjíríà àìsàn òfàlẹ́ taf'aluna. Allahu Akbar kánsẹ́lọ̀ kí ni wọ́n náà Allahu Akbar. Bàbá wa lẹ́nu wúwo lè fi yín ṣe gbogbo wàhálà lẹ́nu wúwo torí tìyí ọ̀nàbí. Sọ́mà lẹ́nu wúwo sáré ní búrọ́bà wọlé yìí sáyé. Wọ́n wá ń jẹ eré wọ́n mú re ayédáwọ̀ mà látara wàhálà bàbá Adédìbú. Ìyá 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 mẹ́nu
yadumu fakun hadisan kí kò sí kankan tí ń bẹ láyé yìí pátápátá fakun hadisan ìtàn ni ó dà àwọn àfa ńláńlá tí wọ́n tẹ̀lú Ìbàdàn àwọn àfa tí wọ́n gbà fúnra wọn àwọn àfa tí wọ́n ṣe kéétà ara wọn àwọn àfa táwọn ègbéra wọn síta àwọn tá a bá táwọn wọ̀nyí jogún wọn àwọn àfa wọ̀nyí wọ́n lọ láyé ìgbà wọn láyé ọ̀rọ̀ ni wọ́n tún lọ tán ọ̀rọ̀ ni wọ́n dà àwọn kan ló tún wá jòkó yìí lẹ́yìn náà bá tún lọ tán ọ̀rọ̀ lẹ́ẹ̀dá ọmọ Musa bí n bá lọ tán ọ̀rọ̀ ní dà mi ò tí ì kú mo sì di controversy. fàdé ṣe é. kò sẹ́ni tí ó bímọ tí ò ní ṣẹ́kù gbogbo ẹni bá ti bímọ wọn làwọn àgbàlagbà ní gbogbo nǹkan tó lọ ń dá lólógùn àmọ́ àkẹyọ kánbẹ tí ò lóògùn wọn ní kí ni wọn ní kú wọn lóun náà lóògùn wọn ní kí lóògùn ẹ̀ wọ́n lọ́mọ ni. ọlọ́run nìkan ni títọ́kù tọ́ sí kọ́sẹ́kù òun lọ tọ́ sí ẹni bá ti wá fún lọ́mọ wọn fẹ́ kọ́sẹ́kù ni tọ́lọ̀ ń bá fún ọlọ́mọ tó bá wéṣítì ẹ̀ ọjẹ́ ìyá. tọ́lọ̀ ń bá fún ọlọ́mọ tó bá wéṣítì ọmọ bí wọ́n bá tọ́ bá ẹ bá mà pọ́ tọ́ o ìwọ̀n bá tọ́ bá mà pọ́ tọ́ ni ó bí tó bá bí ọmọ rẹpẹtẹ tó tọ́jú ẹ̀ ọjẹ́ ìyá. ẹ torí pé ọgbọ́n tà kọ́ ọmọdé wọn wá sáyé.